Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, àti ibi tẹ́tí mo wá. This is DIGINAIJA. Don't forget to subscribe, like and share. Lórí awuyewuye tó tún ń lọ láàrin àwọn ọmọ ní Fuji. Eléyìí má ti wá gbẹnu tán o. Lára àwọn Fuji promoter ní ìlú London tá a mọ̀ sí Ayọ̀ Jamiu látúrí lórí ayélujára o. Tó tún drag Pasuma pé kò ń ṣe pé òun wá láti drag ẹ o. Ṣùgbọ́n òun kàn wá láti put record straight fún gbogbo àwọn tó ṣe ń gbọ́ Fuji tọ́hún mọ́ kúlẹ̀kúlẹ̀. Ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Pasuma ṣe kọ́ ilé kan fún màmá ẹ̀. Òun ni Ayọ̀ Jamiu wá jáde o. Ó ní láti 1999 ni Obesere ti kọ́lé fún màmá ẹ̀ ní ìlú Èkó. Ó dẹ̀ ní màmá náà dẹ̀ wà ṣe jìnnà sí orí. Bẹ́ẹ̀ dẹ̀ ni Obesere ṣe jìnnà sí wá sí pé kò ń ṣe pé bóyá ẹ̀ ń fojú wò pé ìkankan náà ni wọn o. Wọ́n ní ó ti ń travel, ilẹ̀ ti ta sí díẹ̀ kó tó di pé Pasuma gangan fúnra rẹ̀ wá gbóòórùn lóyìnbó. Ẹ̀yin onífojì, ọ̀rọ̀ yìí máa gbẹnu tán. Ẹ wò, ẹ wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan. Kẹ wá gbọ́ nǹkan tí promoter London àwọn àgbẹ̀ sí ń bá àwọn ọ̀rọ̀ yìí ni nígbà tí Pasuma ṣe ilé fún memorial màmá ẹ̀ àbí kò ń ṣe right time. Ẹ̀yin èèyàn ẹ drop opinion yín, ẹ jẹ́ ká gbọ́ ìtókù lẹ́nu Ayọ̀ Jamiu. Pasuma lórúkọ owó ọgbà tí papa ń travel ta ló ń jẹ́ Pasuma ń gbà náà lọ. Pasuma lórúkọ but within his own kí ló máa ń pe local government yes kí ló máa ń pe ghetto within his own ghetto ló wà ń gbà náà lọ. Òótọ́ ọ̀rọ̀ kúrò ló jẹ́ ẹlòmíì mi ì fi yọ Pasuma o but ìtàn ìlà mo bá dé bẹ̀ o torí wá ní ọgbẹ̀yìn tẹ́ ń wò ń sílẹ̀ ṣe ń gbọ́ Fuji ń sìn bí ẹ̀jẹ̀ ṣe ń gbọ́ Fuji ti pẹ́ ẹ ti mọ̀ pé bí igi mú yìí bó ṣe jìnnà sí orí bẹ́ẹ̀ ni aṣíwájú Abbas Akande Obesere ṣe jìnnà sí Pasuma. Òótọ́ ọ̀rọ̀ kòrò nínà ṣáà ní sọ ni. Ìyàmí sọ pé àti 1999 so 2000 ni papa ti kọ́ 2-4 flat fún ìyá tó bí lọ́mọ nílùú Èkó. Màmá náà sì wà nínú ilé ni o. Àmọ́ tó bá wà màmá yọ̀ǹgì sí lọ ni ó dàbí late Queen Elizabeth ni. Ẹ̀wọ̀n èjì tí kí wọ́n lè.